àsìnsìn tún sin lágbára ọlọ́run ọba ọmọ lákẹ́yìndé gbogbo wa torí ẹni wa bàbá bàbá ẹ̀gbọ́n àbúrò ọkọ la fi wà bí lọ́jọ́ tòní bàbá mi onínúure oníṣẹ́re oníwàre tí wọ́n ti jáde láyé níwòyí ìjẹ́ ìjọba yìí ọlọ́wọ́n ọba másà kẹwọn másà gẹ̀wọ́n ọ̀la adéwálé mahama èmi ò ní mọ̀nàmọ̀nà kí n má máa lẹ́mìí jù mí bàbá ta ní mọ́lé ọmọ jọmọ lọ ṣùgbọ́n mi nìkan kọ́ ni mo wà ń bí lọ́jọ́ tòní atótó ni mo fẹ́ dára iwájú ẹ̀jú ní ẹ̀yìn àgbàlagbà tẹ́ wà nù lé ẹ̀jẹ̀ ń jọ ẹlòmíì lọ mo gbọ́kùnrin tó wà nù lé mo gbọ́kọ́bìnrin tó wà nù lé mo gbọ́mọdé mo gbàgbàlagbà mo kẹ́yìn tá a jọ jẹ́ sàwáwù nígbà ìlú ọmọ wa kẹ́yìn màmá mi ẹ̀sán kí ló ṣẹlẹ̀ nígbè kí ni mo ṣe fún yín omi yóò ti lọ omi yóò ti lọ. Ẹ jọ̀ọ́ sùúrù lé gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà nínú ilé mo kí yín ẹ kú ìjókòó ẹgbẹ́ òní gbárí ọwọ́ yín sọnù gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ kó tó di wípé gbogbo ohun mi sá lọ. Mo ní mo kí onílé mo kálejò mo kọ́kùnrin mo kọ́bìnrin mo kẹ́yìn ìyá ọba mo kẹ́yìn ìyá àjòyè torí ẹ̀yin màmá wa ẹ̀yin lẹ bọ́ba ẹ̀yin lẹ bíjòyè ẹ̀yin lẹ bá àfáà mo tún wá kí àwọn àfáà bàbá ọba mo kí gbogbo mùsùlùmí tó wà nínú ilé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ṣé rí nǹkan méjì ló máa ń dùn mọ́ mi nínú tí mo bá lọ sóde tí mo rámọ̀ tójú wọn ọ̀nà tínú mi gbà pé dùn wallahi azim ó pọ̀ dáadáa torí wípé òkú ọlọ́mọ là ń ṣe lénìí ọlọ́wọ́n bá má bẹ́yìn bàbá náà jẹ́ bàbá wa Alhaji Muhammad Shitu Aremu Umar ibikíbi tí bàbá bá wà ilẹ̀ rẹ̀ ni Ọlọ́run kẹ́ wọn kó kẹ́ wọn kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ èmi nìkan kọ́ ni mo wà ń bí lọ́jọ́ tèmi èmi àti ẹnì kejì mi ò ń ṣe boyfriend mi ò torí mo sì fẹ́ mú boyfriend lọlé ò ń ṣe boyfriend mi o mo sì fẹ́ mú boyfriend lọlé tó ẹjọ́ torí ìtọ́ lọ́rùn ẹ tẹ́tí kẹ̀bá mi jẹ́ gbogbo orúkọ ẹ̀ pọ̀ gan. Greetings, ladies and gentlemen. Welcome all your attendees to this program and say may the peace and blessings of God be upon every one of us. First and foremost, we have to give honor for all the servants.